ká tún mọ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta bí bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ni tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti làákìrẹ ẹni lẹ́yìn ìta kàpárí inú tán náà mo ṣèlérí pé a tẹ̀síwájú láti mú ìwé aládùn mẹ́rin láti máa kà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń béèrè fún àjà lọ́lẹ́rù àjà lọ́lẹ́rù àjà lọ́lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa láti wo bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà láàrin àwọn òǹkọ̀tàn olóògbé ọ̀làdẹ̀jọ òkèdìjí kọ́lọ̀ǹgọ̀ bá dẹlẹ̀ fẹ́yàn rí bónírèsé ìbákọ̀ tí ó fi gbá mọ́ kẹ́yìn tó ti fi ń sílẹ̀ mọ́ parun láéláé ẹ wá nǹkan fìdílé jẹ́ ká gbádùn àjà ló lẹ́rù látọwọ́ bàbá mi dáadáa ọ̀làdẹ̀jọ òkèdìjí orí kìíní láti bẹ̀rẹ̀ o àkọlé tí bẹ́ẹ̀ ẹlẹ́fọ́ àtàn lápàdé wo iwájú lọ sàkún ó sì tẹsẹ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀ àtẹ́gùn kan ọ̀rá ń fẹ́ wáyé ó sì dùn mọ́ lápàdé tó bẹ́ẹ̀ tó fi wí jáde pé ó ṣeun ìwọ ẹ̀fófò yìí òórùn mú hán oògùn sì ń sàn jáde ní gbogbo ara rẹ̀ òórùn mu àárẹ̀ sì mú pẹ̀lú ó tẹsẹ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀ ó ń fojú inú wọlé ó kúkú fẹ́rẹ̀ dé ilé náà ó tilẹ̀ ti ń gbọ́ sí ìlú òye lọ́ọ̀kan ó sì ń gbọ́ oríṣiríṣi ìlú láti inú ìlú wá ó gun kẹ̀kẹ́ rẹ̀ lọ ó ń wà kí tagbára ní ìrètí pé ńgbà tó bá kù díẹ̀ kóun ó dé ìlú òun ọ̀wẹ̀ ní odò kékeré kan báyìí tó wà lójú ọ̀nà bí ìwẹ̀ ò sí wẹ̀ òun ọ̀bọ̀jú bọ́sẹ̀ òun ó sì wá mú aṣọ dáradára wọ̀ báwọn obìnrin bá wà lódò ìwẹ̀ ò ní sí wẹ̀ o ó fọwọ́ ka àpò awọ tó dì mẹ́yìn kẹ̀kẹ́ rẹ̀ nínú àpò awọ yìí ni agbádá rẹ̀ wà pẹ̀lú dànsíkí tí yóò wọ̀ tẹ́lẹ̀ àti ṣòkòtò ẹlẹ́nu fìlà ìbọ̀ kan wà níbẹ̀ pẹ̀lú ènìyàn sá gbọ́dọ̀ wọ̀lú pẹ̀lú ṣòkòtò péńpé tó ń fi ń go kẹ̀kẹ́ bọ̀ láti oko yìí àti bùbá jòǹbà tí oògùn ti rin tí ó sì ti di tútù àwọn aṣọ tí ó ti tútù yìí ń lò wọ́n kó sínú àpò awọ tó wà lẹ́yìn kẹ̀kẹ́ òun ńgbà tó ń bá ti pààrọ̀ aṣọ tán lódò etílé bá a sì ti rìn lákòóní ọwọ́ arántí pé ìwé ìròyìn tó ń ṣẹ̀ṣẹ̀ gbà láàárọ̀ ọjọ́ náà wà nínú àpò awọ ẹ̀yìn kẹ̀kẹ́ òun ǹjẹ́ òtútù tó ń bá kó sínú àpò awọ náà kò ní ba ìwé ìròyìn ọ̀hún jẹ́ báyìí bẹ́ẹ̀ ni ìwé náà gbọ́dọ̀ tètè bàjẹ́ ó tún rántí ohun tó kà nínú ìwé náà pàápàá ìròyìn nípa àwọn kan tí ń ta igbó tí àwọn ọlọ́pàá ń wá ṣùgbọ́n tí ọwọ́ wọn ò tí ì tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ronú pé àìsí ńlẹ̀ olóńgbò ńlẹ̀ fìdí ilé èkúté ó ní omi orí rẹ̀ lórí kẹ̀kẹ́ wó pé bó bá ṣègbà tó ń ṣiṣẹ́ ọlọ́pàá ni dárí olúwa rẹ̀ tó lè sá pamọ́ kóun lápàdé mọ́ rí mú nbò ní yọ́ sá sí ọ̀ràn tí ọjọ́ kan báyìí tóun àtàwọn ọlọ́pàá mìíràn ń wá olè kan báyìí kiri wọ́n wá títí ṣùgbọ́n wọn ò rí ìbọn lápàdé ńlọ ronú débi pé kò síbi tí olè náà lè wà ju orí igi àrèrè kan báyìí tó wà nítòsí lọ ńgbà tó ń sọ fún àwọn ọlọ́pàá yòókù pé orí igi arére yìí ń lò rò pé olè náà lè sá pamọ́ sí nbí ẹ̀rín ni gbogbo wọn fi orin pàápàá Audu Karimu tó wá di olórí ọlọ́pàá nìbàdàn báyìí tó gba oyè ìpẹ́tọ́ àgbà ṣebí òun àti Audu jọ kọ èèyàn lé ọ̀rọ̀ náà lórí tí ìyẹn ó sì mú Audu lọ́jọ́ náà ṣebí orí igi arére náà làwọn ti bá olè ọ̀hún tó ń wò kókó níbẹ̀ Audu náà ni wọ́n wá fi jẹ ìpẹ́tọ́ àgbà yìí o sí ọ àmọ́ kí ni kí kọmíṣánná ó ṣe tàánú tó kù nínú sí ọlọ́pàá ènìyàn gidi ti tán bẹ̀ Adébísí ti lọ ó ń ṣiṣẹ́ akọ̀wé ní sẹkítẹ́rìàtì ní oríta 6 báyìí Gbádàrú ti lọ bẹ́ẹ̀ èèyàn bá sì kàn níbi tó gbé ń taṣọ ní ṣọ́ọ̀bù rẹ̀ ní ìta Balógun lẹ́kọ̀ọ́ báyìí èèyàn ó lè mọ̀ wípé ó ti ṣiṣẹ́ afúnjàmọ́pọ̀mọ́ rí adéǹrelé ò sí mọ́ ó ti dẹni ọ̀run ó ti lọ jẹ́ ìpè Olódùmarè àìlera àìgbádùn ńlọ́jẹ́ kíkélé ẹ̀gbọ́n fi sẹ́lẹ̀ ṣe bí Audu Karimu nìkan ló kù nínú iṣẹ́ ọlọ́pàá nínú gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ látijọ́ borí bá pẹ́ńlẹ̀ adire ńgbà tí kọmíṣánná ò rí àdánmọ́ ńlọ́fọ̀ bẹ̀sẹ̀ bọ àbí kí ni kó ṣe ikú bàbá òun lápàdé ńlọ mọ́ òun kúrò nínú iṣẹ́ ọlọ́pàá nítòun díẹ̀ ló kù kóun ó di kọ́bùrù ni bàbá òun kú oko tí bàbá fi ilẹ̀ ta ni kó tọ́jú rẹ̀ bóun bá takú sínú iṣẹ́ ọlọ́pàá tóun kọ̀ tóun ọ̀ lọ́sọ́kọ ẹni tí ò sì sí ẹ̀yìn dé bàbá rẹ̀ kí ló tún fẹ́ ṣe láyé bẹ́ẹ̀ ni oko yìí kì í ṣe kèrémí ọ̀pọ̀ gidigidi ni nbí tó ń sọ tó sọ ohun di èrò oko nìyẹn
síbí yẹn ló sọ ń dàgbẹ̀ tí Audu Karim fi wá di ìspẹ́tọ̀ àgbà. Àwa ní káwọn tí ń tagbó mọ̀mọ́ tà á lọ ní tiwọn àfi bí wọn ò lè tà á. Ó wá ronú pé bí ajé tilẹ̀ máa pa ni o bíi ti ayé lu ni bí o. Béèyàn sọdẹ ó sáàyẹ kọ́ mẹsẹ̀ kọ̀ lọ́nìí bóun ò tilẹ̀ ní lè mú ẹlòmíràn òyìnbá lè mú àwọn tí ń tagbó yìí ní tòun. Bó bá ṣe pé òun ò tí ì kúrò níbi iṣẹ́ ọlọ́pàá ni bí ẹni ń fẹ́ràn jẹ̀kọ́ ni ìbárì. Ńbo ni wọn ìbá ti máa kó igbó náà wọ̀lú kó ń gọ́mọ̀ rí wọn. Ńbo ni wọn ìbá máa gbin igbó náà sí kó ń gọ́mọ̀ ti débẹ̀. Òun ìbá ti fi mú fílẹ̀ rídìí òkodoro ń tòun owó òun ìbá ti tẹ wọn. Ńbo ni wọn ìbá rí sásí kò lè gbà òun lọ́jọ́ méjì tóun bá fẹ́ mú wọn. Ṣùgbọ́n àwọn jẹ̀ǹkúrẹ́dì ọlọ́pàá àti kùdùsù olórí wọn Audu Karim kí ló tiẹ̀ ń dù tó rí mú gan. Kò lè dádì ẹ mú ká tó sọ pé àwọn tagbótagbó orí kẹ̀kẹ́ ni Lápàdé wà tó fi ń ronú báyìí. Bẹ́ẹ̀ ló ń wà kí lọ bí akúra. Òòrùn mú sí ni kò rọ́jú rárá. Kò sí ìbòjì kankan nítòsí kò sì sí kúkú kan lókè. Òòrùn fẹ́ yíyanyan òógùn ara Lápàdé sì jọ omi tí máa ń ro lára ẹni tó ẹ̀sẹ̀ wẹ̀ tán. Ó ń sàn bí àgbàrá ó ń sun bí sẹ́lẹ̀rú òrùngbẹ́ngbẹ́ bọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ó ti ń fi ojú inú wo odò tó ń wọ́kàn ní nǹkan bíi ibùsọ̀ mẹ́ta sí iwájú. Ó tó rántí àsìpa òwe tí wọ́n máa ń pa wípé ẹ̀gbẹ́ odò kì í pa ni ọ̀rẹ́rìn músẹ́. Ó fọwọ́ kan àpò ṣòkòtò péńpé tọ́bọ̀ ó sì rí pákẹ́ẹ̀tì sìgá rẹ̀ ńbẹ̀ ó fẹ́ sọ̀kalẹ̀ kó bẹ́ná sí sìgá kan kó sì kan òbí díẹ̀ jẹ. Ṣùgbọ́n ó wá rò pé bó ń bá sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ láti ṣe èyí àárẹ̀ yóò mú òun ò sì nílé mí láti gun òkè yìí já mọ́. Bẹ́ẹ̀ ni bóun bá ti gun òkè já kóun ó jókòó ni yóò kù kí kẹ̀kẹ́ máa gbóun lọ sísàlẹ̀ odò. Kíá lòun ó sì di odò lọ́hùn kí àwọn obìnrin sàmọ́ wà lódò nítorí òun á fẹ́ bomi sára gan-an ni. Ó tún kẹ̀kẹ́ rẹ̀ gbámúlélé ó sì tẹsẹ̀ mọ́ dáradára lójijì ńlọ́gbọ́ wẹ́rẹ́ nínú ọ̀gbẹ́ owó bẹ̀ kò rí nǹkan kan kò rí ẹnikẹ́ni kò rí ohunkóhun owó wájú kò rí èèyàn ọwọ́ ẹ̀yìn ó sì rí pé àfi obìnrin abiyamọ tó ń ṣẹ̀ṣẹ̀ kú lọ́nà ló wà lẹ́yìn. Àwọn ẹyẹ pàápàá òfò mọ́ lójú ọ̀run mọ́ téwútéwú pápá lọ pẹrẹrẹwu lọ́tún lọ́sì ó tẹ ṣàlàlù bí ọ̀sà ó sì mẹ́nẹ́mẹ́nẹ́ ó ń ṣẹ́jú wíníwíní nínú òrùn. Lápàdé ò rí nǹkan kan mìíràn kí lọ́ọ́ arúwẹ́rẹ́ nínú ìgbẹ́. Ó ló ń ṣàgbọ́tì nǹkan kan rúwẹ́rẹ́ nínú ìgbẹ́. Ikú ní nǹkan téèyàn bá máa ṣe bí ìdánnírí. Ó ní bóun bá lọ nínú oko ẹ̀pà ní tòun òun kì í mọ̀ gbà tí ẹ̀pà fi máa ń dé ẹnu òun kàn sáà mọ́ ń bá ẹ̀pà lẹ́nu òun ni. Bẹ́ẹ̀ ni ti Lápàdé ìwọ ọlọ́pàá ò kì í fi sílẹ̀ kò mọ ìgbà tó fò sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ tó gbé kẹ̀kẹ́ rẹ̀ tì sára igi ìpín kan lẹ́bàá ọ̀nà tó sì fò sínú pápá. Ọ̀tẹ̀júmọ́ gangan bí tó ti gbọ́ tí nǹkan dún nínú pápá yìí ó tú àkọ rẹ̀ ó sì wọ inú gbẹ lọ gbólógbò tí ń rìn tí ẹnikẹ́ni kì í gbúrò ẹsẹ̀ rẹ̀ ní Lápàdé rìn lọ nínú pápá. Ìṣẹ́pẹ́ kan kò rún wẹ́rẹ́ téèyàn fi lè sọ pé ẹnìkan wọ inú ìgbẹ́. Bẹ́ẹ̀ ni Lápàdé ń lọ kíákíá ó fẹ́ lè máa sáré ṣùgbọ́n bábẹ́rẹ́ bá bọ́ọ̀lù èèyàn á gbọ́ kò rí ẹnìkankan kò rí ẹranko náà. Ó wò yí káàkiri ńgbà tó ṣe orí ipa ọ̀nà kan rírọ tí pápá rọ̀ ń bẹ̀ ló fi mọ̀ pé ipa ni nítorí pé kò sí ọ̀nà níbẹ̀. Ṣùgbọ́n ketekete ní ipa náà sí Lápàdé ó dàbí ẹni pé èèyàn tàbí ẹranko kan ṣẹ̀ṣẹ̀ kọjá ń bẹ̀ ni. Lápàdé ń bá ipa yìí lọ ó ń tọ́ lọ ńgbà tó ṣe ọkàn bìkan tí wọ́n gbé ṣẹ̀ṣẹ̀ wúlẹ̀. Ibẹ̀ ṣe wúkẹ́wúkẹ́ ṣùgbọ́n gbogbo rẹ̀ kò fẹ̀ ju ẹnu fìlà lọ. Ó wò ó títí ó sì tún wo ibẹ̀ yẹpo orí igi yá kan tòsí. Ó sì ṣàkíyèsí pé wọ́n sa igi yá yìí lọ́gbẹ́ láti sàmì sí i lára. Ó mọ̀ pé bí kì í bá ṣe àmì ni wọ́n fi sà sí i lára. Ajágbé ẹnìkan ẹni tí ó pa èpo igi yá náà ó fẹ́ fi kàgbó ni ṣùgbọ́n bó bá ṣe pé àgbo wọn fẹ́ fi kà wọn ìbá sí èpo rẹ̀ ju bí wọ́n ti rọra sá aládàá lásán lọ. Àti pé òun nìkan kọ́ ni igi yá tó wà nítòsí ibẹ̀. Ọ̀kan tilẹ̀ súnmọ́ tí ara rẹ̀ dán ju èyí tí wọ́n pàpò rẹ̀ yìí lọ. Òmíràn sì wá tòsí títì tí ó yẹ kí ẹni tó pàpò náà wọ inú ọ̀gbẹ́ tó báyìí bó bá ṣe pé àgbo ńlọ fẹ́ fi kà. Ìdí rẹ̀ nìyí tí Lápàdé fi gbà pé àmì ilẹ̀ tí wọ́n wú yẹ ní nǹkan tí wọ́n fi sà. Ẹni tó wúlẹ̀ níbẹ̀ bo nǹkan mọ́lẹ̀ ni ó sì sàmì sára igi yá náà kó lè tètè mọ
ọ̀gángan bíi tó ń bo nǹkan náà mọ́. Nígbà tí ó bá tó àkókò àti wò jáde kí ló wá bò mọ́lẹ̀ o. Lápàdé mú àdá rẹ̀ ó sì fi sá igi wọnran tẹ́rẹ́ kan, ó fi wọnran náà gúnlẹ̀ níbi tí wọ́n gbé wú yìí. Igi náà wọlẹ̀ lọ́sọ̀, ó ń wọlé lọ tó fi kan nǹkan kan tó dún bí agolo nísàlẹ̀. Bí ó bá sí agolo àṣepáànù kan sáà ní Lápàdé bá lóso, ó sì bẹ̀rẹ̀ sí fi àdá rẹ̀ gbẹ́lẹ̀. Kò pẹ́ rárá tó fi ka agolo kan ní tòótọ́. Ọwọ́ rẹ̀ ń gbọ̀n bó ti ń wá agolo yìí jáde tí ó sì bẹ̀rẹ̀ sí sí. Ńgbà tó sí ó bá ọ̀pọ̀lọpọ̀ owó kọ́rẹ́ǹsì nínú rẹ̀. Owó náà pọ̀ lọ́pọ̀lọpọ̀, ó tó mẹ́nẹ́mẹ́nẹ́, oní náírà mẹ́wàá ni. Ó wù ú láti mọ iye tí owó yìí jẹ́, nítorí náà ó bẹ̀rẹ̀ sí kà á, ṣùgbọ́n bó ti ń kà á lọ àpẹ́sọ ó gbójú sókè ó sì rí ẹnìkan tí ń sáré bọ̀ bí ehoro lọ́sọ̀dọ̀ rẹ̀. Lápàdé kó owó tó wà nínú agolo sí inú àpò ṣòkòtò péńpé rẹ̀, ó hi àdá rẹ̀ ńlẹ̀, ó sì fẹsẹ̀ fẹ́. A kì í hi oró tán gátó fílẹ̀ nídìí ìyá rẹ̀. Bó ti ń sáré lọ sí títì ó fàkọ rẹ̀ kó ẹ̀gbẹ́, ó ń sáré tẹ̀lé kẹ̀kẹ́ rẹ̀, ó ń gòkè lọ láì wẹ̀yìn. Ó ń wa kẹ̀kẹ́ bí ẹni pé alùpùpù ní ń gùn. Fẹ́ ló gòkè já bí ìgbà tátẹ́gùn ń gbé. Ó gòkè náà já bí idán, ó bojú ẹ̀yìn, kò sì rí ẹnìkan tí ń lé mọ́. Ó mí kanlẹ̀ ó sì síwọ́ kẹ̀kẹ́ wíwà. Kẹ̀kẹ́ fúnra rẹ̀ sì wá ń gbé lọ sísàlẹ̀ odò. Atẹ́gùn wá ń fẹ́ sí gbogbo ara rẹ̀ tó bẹ́ẹ̀ tí òtútù fi fẹ́rẹ̀ mú. Kò tilẹ̀ ronú àti kó bírèkì láti dín aré kẹ̀kẹ́ rẹ̀ kù. Ó ṣàfi kẹ̀kẹ́ lẹ̀ ni kẹ̀kẹ́ sì ń gbé lọ. Àkọ̀ tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ń ná fàyè bó ti ń sáré lọ, ṣùgbọ́n kò bìkítà, bẹ́ẹ̀ ni kò já akúnra. Ẹṣin kì í kọ eré àsárelé. Lójijì ó gbọ́ tí mọ́tò kan fún fèrè nídàkejì òkè tó ẹsẹ̀ gùn já tán yìí. Mọ́tò náà ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni ó tún gbọ́ tí mọ́tò náà fún fèrè pọ́n. Lápàdé kó bírèkì láì múra rẹ̀ tẹ́lẹ̀. Kẹ̀kẹ́ sì gbé ṣubú sínú ìgbẹ́. Ó ṣe wo ń sásá síbi tí kẹ̀kẹ́ ta lókìtì sí. Aya rẹ̀ sì já pé òun lè farapa, tàbí kò ń wọ́sẹ̀ léegun, tàbí kò ń wọ́sẹ̀ ẹ̀kú yányán. Ní kíá ó dúra bí ọkùnrin, ó sì dìde lọ́gán. Ó wo gbogbo ara rẹ̀ fẹ́nẹ́fẹ́nẹ́ pé bọ́yá ọgbẹ́ lè wà lára òun, ṣùgbọ́n kò rí ọgbẹ́ kankan. Ó wo kẹ̀kẹ́ rẹ̀ ó rí pé ìyẹn ti rọ́ lọ́rùn, ṣùgbọ́n inú rẹ̀ dùn pé òun fúnra òun ò farapa pínrín. Ó ti dìde lẹ̀ kí mọ́tò náà ó tó súnmọ́. Mọ́tò ayọ́kẹ́lẹ́ ni ó bá Lápàdé níbi tó gbé dúró ti kẹ̀kẹ́ rẹ̀. Ó sì kọjá rẹ̀ síwájú, ṣùgbọ́n kò rìn jìnnà tó fi dúró. Èyí já Lápàdé láyà. Àbí ẹni tí ń lé òun nínú ìgbẹ́lẹ̀ kan ni. Ńbo ló ń wá wọ̀ báyìí o? Ńbo ni kò ń sá sí? Ńbo ni kò ń sá lọ? Ńbo ni kò ń sá pamọ́ sí? Bóun bá tiẹ̀ fẹ́ sá padà sẹ́yìn, òkè ló ń gùn. Bí ọrùn kẹ̀kẹ́ ọ̀tí ẹ̀rọ òun á tún lè rí agbára àti gòkè mọ́ báyìí. Bóun bá fẹ́ sá lọ síwájú, òun lè fi kẹ̀kẹ́ sáré mọ́tò bí o. Kò ní ṣíṣe kọ̀ láìṣe, òun ó dúró kù ú lójú ni. Ọkùnrin kì í kú lẹ́ẹ̀mejì. Ìjà ó sì pọ̀ níbẹ̀ kó tó lè gba owó ọwọ́ yìí lọ́wọ́ òun. Bó ti ń ronú báyìí, ó rí pé ilẹ̀kùn mọ́tò náà ṣí. Ẹni tó wà nínú rẹ̀ jáde síta, ó sì ń tọ Lápàdé bọ̀. Lápàdé mú àkọ rẹ̀ nílẹ̀ bí ẹni pọ́ fẹ́ fi kọ́ èjìká. Irọ́ ni o, kò fẹ́ fi kọ́ èjìká o, ó fẹ́ fi sí ohun ìjà bí ọ̀rọ̀ bá dìjà. Ṣé ọgbọ́n làgbàlagbà fi sá fún màlúù? Ẹni tó sọ̀kalẹ̀ nínú mọ́tò náà ní Lápàdé ń wò ó tìyanu. Áùdù kọ́ yìí, Áùdù Kàrímù, olórí ọlọ́pàá. Àgbákòrú èwo nìyí o? Kó ń ó sì wá sàrìn bá pàdé Áùdù nírú àkókò yìí. Èsì ló ṣe ni, àbí Áùdù ti ń sọ owó tó ń wá wù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò tí ẹ lè máa sọ sá, nítorí pé níṣojú òun fúnra òun ni ẹni tó rí owó náà mọ́lẹ̀ ti rí. Kò sì tí ì sí àyè fún àwọn ọlọ́pàá láti gbọ́ nípa rẹ̀. Àfi bó bá jẹ́ pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹnìkan ń bọ̀ wá bo owó kan mọ́lẹ̀ ńbẹ̀ ní ìgbà báyìí. Bóyá wọ́n sì ti ń sọ ibẹ̀ ti pẹ́, àwa jẹ́ pé àwọn ọlọ́pàá ò rí bí àwọn èèyàn ti ń rò pé wọ́n rí kọ́ yẹn. Àbí báwo wọ́n ti yá bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rọ̀ náà tó bẹ́ẹ̀. Àgbákò kan náà yé o. Asọ́ràn ìbàjẹ́ ṣe bí tòun là ń wí. Àṣẹ búburú pa ara fo. Ńgbà tí Lápàdé máa dáhùn ní Áùdù Kàrímù, ọmọ ìkú àtijọ́. Afẹ́rẹ́mọ́ ti pàdé tàbí ká tilẹ̀ ríra láti gbà tẹ́mi ti fi sẹ́lẹ̀. Iṣẹ́ rẹ̀ òun lọ bí o. Wọ́n kí ara wọn bí ọ̀rẹ́ sọ̀rẹ́. Wọ́n béèrè ilé, wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ ara wọn. Wọ́n dára wọn lóhùn bó ti tó àti bó ti yẹ.
bàbá sàtì rẹ̀ ní tóbi ọjọ́ méjì mẹ́ta ẹ̀kọ́ àti làákìrẹ́ ni gbogbo bí wọ́n ti ń kíra wọn yìí Lápàdé ń fi ọkàn ro oríṣiríṣi nǹkan kí ni yóò ti rí bí Áùdù bá bẹ̀rẹ̀ sí wo ara òun báyìí bó bá bá owó ọwọ́ òun yìí ń kọ́ ṣùgbọ́n báwo ló ṣe lè mọ̀ pé owó náà kì í ṣe tóun ṣé oko lòun ti ń bọ̀ ilé lòun sì ń lọ ó ṣàṣeéṣe kó nǹkan máa mú owó tó ń bọ̀ látoko àbí wọn ò tó lè mú owó rìn mọ́ ni ó wu Áùdù látòkè délẹ̀ kọ̀ọ̀kan wo aṣọ ọlọ́pàá ni àti ìdúró rẹ̀ ni ó àti sọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀ ni ó kò sí àní-àní pé ọlọ́pàá ni gígẹ̀ tó gẹrun orí rẹ̀ náà bí àwọn ọlọ́pàá ti ṣe ń gẹrun wọn ni túbọ̀ mú ẹnu rẹ̀ nìyí yàwùyàwù bí ìtòlógbò yìí tí àgbọn rẹ̀ sì ń dán sàn-án bíi bàbára aṣọrun rẹ̀ nìkan ni kì í ṣe ti ọlọ́pàá ìbéèrè tí ò fìgbà kan kó lọ́kàn Lápàdé ni pé kí ni Áùdù ń ṣe lọ́nà oko níwòyí ìbò ló ti ń bọ̀ kí ló lọ sí lọ́hùn ó wá ní Áùdù ẹ máa kú rògbòdìyàn àwọn tí ń tagbó wọ̀nyí o ojoojúmọ́ làwọn ìwé ìròyìn ń ké tantan ẹ̀yin náà ò sì wá ọ̀nà múra díẹ̀ sí i káráyéyé pé ẹbí àìrí wọn mú náà ní ẹ̀bí yín a mọ̀ pé àwọn oníwèé ìròyìn òfin lọ́kàn balẹ̀ láti ṣe ìwádìí náà pẹ̀lú sùúrù wọn ò jẹ́ kẹ́ ẹ rí mú mi rárá ìyọnu ojoojúmọ́ wọn ó tilẹ̀ lè jẹ́ kí ọkàn èèyàn pòrúurù mo sáà mọ̀ wípé ẹ̀ ń sapá yín o ní tèmi ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn lọ́mọ̀ pé eégún ń jó aṣọ rẹ̀ tọ́pọ̀ ni ò jẹ́ ká mọ̀ ìyá ò jẹ́ ká mọ̀ wípé adìẹ ń làágùn ọlọ́run á fún yín ṣe sá o ẹ ò ní ṣèètì Áùdù dàwó ní ẹkẹ máa ní o lójú àwọn oníwèé ìròyìn ọ̀hún kò sí nǹkan kan táwọn ọlọ́pàá ń ṣe rárá ọ̀bọ ni wọ́n ń pe gbogbo wa wọn ò mọ̀ pé a kì í ṣe ọ̀bọ rárá a ní láti tẹ̀lé òfin ni ìyẹn ló ń dí wa lọ́wọ́ bí ò bá ṣe bẹ́ẹ̀ ni àbá ti kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn tì mọ́lẹ̀ àbá sì ti fi agbára mú wọn jẹ́wọ́ ìṣekúṣe wọn pàápàá nípa ọ̀rọ̀ igbó mímu yìí ṣùgbọ́n bí ọlọ́pàá bá ti ẹnìkan mọ́lé ìṣẹ́jú méjì ní ìsìn lọ́ọ̀yà kan á dé á ní òun fẹ́ gba ìdúró rẹ̀ bí a bá ní kí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn oníwèé ìròyìn á máa fi wá ṣe ẹ̀yẹ Lápàdé ní bẹ́ẹ̀ ni Áùdù tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní gbogbo àwọn tí kò níṣẹ́ lọ́wọ́ làbá ti kó oníkálukú ìbá ti sọ ọ̀nà tí ń gbà jẹun fún wa ìlú ìbá ti rọ̀ díẹ̀ bó orélé yìí tó o bí pé bo ló ti ń ṣiṣẹ́ á lóun ti fi iṣẹ́ olówó oṣù sílẹ̀ á ní àgbẹ̀ ló ń ṣe báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́lé mọ́lé tí wọ́n ń ralẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ń gbéyàwó léyàwó bẹ́ẹ̀ ni iṣẹ́ oko pé tó ni ìbá pé bẹ́ẹ̀ wọn a kọ́ máa ṣe iṣẹ́ olówó oṣù oko ṣèrò làgbẹ̀dẹ ń pọkọ́ tà òmíràn nínú wọn kò rí kòkó òkúta kan tà lọ́dún o gbogbo orú wọn làbá ti kó tá a bá ti gbọ́ tẹnu wọn ó dákẹ́ díẹ̀ òwò Lápàdé ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní ṣùgbọ́n kò sí nǹkan tí rú nínú igbó tí kìí ṣe ọ̀nà ló ń bọ̀ o ọ̀nà ló ń bọ̀ bó ti wù kó pẹ́ tó àwọn alápámọ́ṣiṣẹ́ ò lè dàrún gbogbo àwọn tí ìbá máa ṣiṣẹ́ ran ìlú àti orílẹ̀-èdè wọn lọ́wọ́ tó jẹ́ pé kàkà kí wọ́n ṣe yìí olùdarí ni wọ́n fi ara wọn ṣe fún àwọn adàlúrú àti ọ̀daràn ó dá wa lójú pé ẹni tí ó lóye gidi ló ń darí àwọn arúfin tí ń tagbó wọ̀nyí òun náà ló sì ń dáàbò bò wọ́n ìyẹn ni kò jẹ́ ká tètè rí wọn mú ó gbàgbé pé pálapàla kì í ṣe ẹran àjẹgbé ọjọ́ kan ni ọwọ́ wa yóò bá ọjọ́ kan ni ọwọ́ wa yóò tẹ̀ ìgbà náà ni yóò tó mọ̀ pé ẹni tó gbépo lájà ò jalè bí ẹni tó gbà sílẹ̀ a sì ti ń ròye díẹ̀díẹ̀ kò sì lè pẹ́ tó bẹ́ẹ̀ mọ́ tá ò fi kó gbogbo wọn pátápátá láìkú kan Lápàdé wo ọ̀rẹ́ rìn músẹ́ ó ní Áùdù Kàrímù àbẹ́mi gangan lọ wá pàdé lọ́nà oko bí òwe bá jọ tẹni bá àbá lè dáhùn èròjà ń bani ni o bó ti ń sọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé ọ̀rá ń dà á wípé mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí kò fẹ́ ṣiṣẹ́ tó wá ń ṣàkóso àwọn ọ̀daràn bó bá ṣe pé bẹ́ẹ̀ ló ń rò jẹ́ kí n yára sọ fún ọ pé ibi ò fojú sí ọ̀nà gbábẹ́ lọ́wọ́ lọ wá àwọn arúfin rẹ̀ síwájú o a kì í dàgbà gọ̀ ṣé bíbẹ̀ èèyàn bá tiẹ̀ ti pẹ́ díẹ̀ nídìí iṣẹ́ kan iṣẹ́ náà máa ń yé sí ni bó o ti pẹ́ tó nídìí iṣẹ́ ọlọ́pàá yìí ó yẹ kí làákàyè rẹ̀ ó ti kún kí làákàyè ti bá làákàyè nínú rẹ̀ àṣẹ súnmọ́ ni làámà sí ẹrin èèyàn gbókèrè níyì Áùdù dàwó ní Lápàdé ǹjẹ́ ọ̀rọ̀ rẹ̀ yìí kò wá dàbí ẹlẹ́fọ́ àtàn báyìí wọ́n ní ẹlẹ́fọ́ ò ó ní ò
ẹ̀fọ́ dáadáa ni o kì í ṣẹ̀fọ́ Ààtàn o táwọn wípé ẹ̀fọ́ Ààtàn ní tẹ́lẹ̀ ohun tí ń ta ẹ̀fọ́ Ààtàn ní ara ń fò mo dárúkọ rẹ bí àbí mo sọ̀rọ̀ kàn ọ́ kí ni wàá farú ìdáhùn tó fún mi yìí báwo ló ṣe wá gba ọ̀rọ̀ náà kan rí n ò kúkú dárúkọ rẹ ṣùgbọ́n bó bá jẹ́ pé òtítọ́ lọ́wọ́ rẹ ọ̀mọ́ nídìí ọ̀rọ̀ igbó tí ń da gbogbo ìlú láàmú yìí a ó kúkú rí ọmú láìpẹ́ ní pẹ̀lú ìwọ náà sáàmọ̀ wá ṣùgbọ́n mo kìlọ̀ fún ọ o nísinsìnyí o àbọ̀rọ̀ lásán fọmọlúàbí bó bá dénú ẹ̀ adodidi ẹ̀rù ń ba alápàdé díẹ̀díẹ̀ bí Áùdù ti ń sọ̀rọ̀ yìí bí àwọn ọlọ́pàá bá rò lóòótọ́ pé òun lápàdé wà nínú àwọn arúfin wọ́n lágbára láti mú òun tì mọ́lẹ̀ kí wọ́n tó mọ bá ìwádìí lọ bí wọ́n bá sì tí o mọ́lé gbogbo òlú ni yóò gbọ́ káríkárí bí àwọn ọlọ́pàá bá wá rí pé àṣìṣe ni àwọn ṣe ńgbà tí wọn ò bá lè rí ẹ̀sùn kankan sàn án kà sí mi lọ́rùn tí wọ́n sì wá ti torí èyí tó ń sílẹ̀ ọ̀tọ̀ ní táràlú ó pé wọ́n á sọ pé òun lo ẹsẹ̀ gígùn ni nítorí òun ti ṣiṣẹ́ ọlọ́pàá rí òun sì mọ gbogbo àwọn ọ̀gá ń bẹ̀ nítorí náà ó pinnu pé òun ní láti ṣọ́ra gan-an ni ó ní Áùdù ṣé ò sí nǹkan ó mọ ìyà mí lẹ́nu bó ti ń ṣe sí mi yìí o ṣùgbọ́n mo mọ̀ pé orí rẹ ò ní pẹ́ wálẹ̀ nítorí nígbà tí orí rẹ bá sì wálẹ̀ tán ó tọrọ àforíjì lọ́dọ̀ mi orí rẹ gbóná nísinsìnyí nítorí náà n ò tilẹ̀ ní dá ọ lóhùn kankan mọ́ ara ó dùn ọ̀yá mọ́ rárá ara rẹ̀ kò tì bí ó ti padà wọ ẹnu mọ́tò rẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ ń fà nílẹ̀ ó mọ̀ pé òun ti ṣe àṣejù ṣùgbọ́n ẹyin lòun bó bá ti bọ́ sílẹ̀ afọ́ká yangayanga ni kò ní ṣe é kójọ mọ́ ohun tó bá ti bàjẹ́ ò ní ṣe é túnṣe mọ́ ó ti sọ̀rọ̀ ju bí ó ti yẹ lọ bóyá ìbá tọrọ àforíjì lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ìgbéraga ò lè jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ó bọ́ sínú mọ́tò rẹ̀ ó fẹ́ máa lọ ṣùgbọ́n kò tí ì fi kọ́kọ́rọ́ sí iná mọ́tò tán ńgbà tí mọ́tò mìíràn yọ láti ẹ̀yìn wá ó ń bọ̀ láti ọ̀nà àkànrán ó kàn lọ gbọ̀n sọ́nà Ìbàdàn kò fún fèrè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ọ̀rá sáré kọjá lára àwọn tó dúró ó sáré púpọ̀ gan-an ni Áùdù ta gìrì lójijì nítorí mọ́tò tí ó kọjá lọ náà fẹ́rẹ̀ kọlu mọ́tò tirẹ̀ ó sáré mú fèrè rẹ̀ ó fi bọ ẹnu ó ṣílẹ̀kùn mọ́tò jáde ó fún fèrè ọwọ́ rẹ̀ fóó lápàdé ń wò ó níran títí mọ́tò náà fi parẹ́ mọ́ wọn lójú ó gbé kẹ̀kẹ́ rẹ̀ nílẹ̀ ó fi ẹsẹ̀ rẹ̀ wájú bọ itan ó sì bẹ̀rẹ̀ sí na ọrùn kẹ̀kẹ́ náà ẹ̀rín Áùdù ń pa gbé ọ̀yanú lẹ̀bi ajá mi lọ́pàá Áùdù ní láìla irú ariwo ni mọ́tò yìí ń sá yìí mo sì fọ́n fèrè sí kò dúró mo ní kó dúró kò dúró ó sojú rẹ o lápàdé nítorí bí mo bá pè é lẹ́jọ́ n ó fi ọsẹ ẹlẹ́rìí o lápàdé ọ̀dáhùn dídákẹ́ ló dákẹ́ Áùdù wá mú ìwé kékeré kan jáde lápò rẹ̀ ó sì mú ìkọ̀wé rẹ̀ ó gbójú sókè ó ní lápàdé kí ni nọ́mbà mọ́tò tó kọjá yẹn rí lápàdé rẹ́rìn jáde ó ní Áùdù kí ló wí yẹn rí Áùdù tún béèrè lọ́wọ́ rẹ̀ ó ní a ní kí ni nọ́mbà mọ́tò tó sáré kọjá lára wa nísinsìnyí yẹ ó ṣe lápàdé bíi kọ́ dáhùn kó sọ nọ́mbà mọ́tò náà fún Áùdù ó fẹ́rẹ̀ sí ẹnu fóró kó sọ pé WOT 0024 ṣùgbọ́n kàkà kí ó ṣe bẹ́ẹ̀ ó gé ara rẹ̀ lé ètè ìsàlẹ̀ jẹ́ ó ní ọjọ́ mọ̀ pé n ò tiẹ̀ wo bẹ̀ rárá ìwọ tó jẹ́ pé iṣẹ́ rẹ ni láti máa ṣèwádìí ohun gbogbo kò wo bẹ̀ kẹ́ni tèmi ti jẹ́ o abánimádìẹ tó forúnkún bó ìwọ lọ gbaṣẹ́ ìwádìí ìwọ ló ní láti mọ nọ́mbà mọ́tò tó bá rúfin ìwọ lọ gbọ́dọ̀ máa wakọ̀ rẹ̀ tèmi kọ́ ni láti máa wádìí òfin tó tó rú yẹn lápàdé dákẹ́ Áùdù ní kò boró ìwọ ni yóò ṣe ẹlẹ́rìí mi sá ńgbà tí mo bá rí i mú ìwọ ni yóò jẹ́rìí pé ńgbà tí mo fèrè pé kó dúró kò dúró lápàdé dáhùn ní báwo ló ṣe rò pé yóò dúró aṣọ ọlọ́pàá ló wọ̀ sọ́rùn ni àbí mọ́tò ọlọ́pàá ló gbé sójú ọ̀nà bí mọ́tò ara rẹ ni léyìí ṣé ìwọ náà lè dúró lójú ọ̀nà bọ́ ọ bá ń wakọ̀ lọ tẹ́nìkan fèrè pé kó dúró tó sì mọ olúwa rẹ̀ rí ta ní jẹ́jẹ́ kí jàgùdà gba mọ́tò mọ́ òun lọ́wọ́ gbogbo ọlọ́kọ̀ ló mà ti gbọ́n báyìí wọn kì í dúró láì nídìí mọ́ lójú ọ̀nà àfi bí wọ́n bá rí mọ́tò ọlọ́pàá tàbí ọlọ́pàá fúnra rẹ̀ àwọn jàgùdà mìíràn tiẹ̀ ti ń waṣọ ọlọ́pàá báyìí àbí kí ló tún kù Áùdù mú ìwé rẹ̀ sọ sápò inú bí ara rẹ̀ sì ń gbọ̀n ó ń dá tọ́mì ó sì tún padà sínú mọ́tò rẹ̀ bó ti fẹ́ wọlé ó ní bóyá ara yín kan ni n ó tẹ̀lé bá a bá fa gbùrù bùrá fa gbó lápàdé wá ẹ̀sẹ̀ fẹ́ fi ṣẹlẹ́yà ó ní ọlọ́run ó pànà mọ́ o máa rọra ní kọ́nà o mọ́ sáré wọ̀lú o mọ́ kọlu èèyàn lọ́nà o mọ́ pọ̀ ọmọ ọlọ́mọ o
bó bá sì kó sí gọ́tà àwọn ọlọ́pàá kún gbòòrò kíá ni wọ́n sáré wá yọ ọ́ ń bẹ̀ ìwọ kúkú lọ lórí wọn. wọ́n yọ ọ́ jáde tọkọ̀tọkọ̀ áùdù ọ̀dáhùn mọ́tò rẹ̀ sí ó sì sáré kọrí sí ọ̀nà ìbàdàn wọ́n tẹ̀lé mọ́tò tó ti lọ ní nǹkan bí ìṣẹ́jú mẹ́ta sẹ́yìn. kíá lòun náà rámọ́ lápàdé lójú. lápàdé wá súnmọ́ igi ìgbá kan tó wà nítòsí ó sì dúró lábẹ́ bòójì rẹ̀. ó gbé kẹ̀kẹ́ ti igi ìgbá náà òun náà sì jókòó kalẹ̀ ó ń wò réré. ó wá bi ara rẹ̀ pé kí lòun tilẹ̀ lọ sí nìbàdàn mọ́. ohun tóun ní kó wọn lọ sí tẹ́lẹ̀ ni pé kó wọn lọ kọ lẹ́tà kó wọn lọ kó lẹ́tà tó bá wà nílẹ̀ fún òun kó wọn ó kí àwọn olókùú àti ọlọ́mọ gbogbo àtàwọn tó gbéyàwó kó wọn ó sì padà sóko. ilé ọ̀hún lòun ò tí ì dé o tóun ti yára kó sí jọ̀gọ̀dì méjì yé o. ǹjẹ́ ohun tó yẹ òun kọ́ ni pé kó wọn padà wọ́ọ́rọ́wọ́ sí oko báyìí. kí ni kọ́lọ̀ òun ó tún ṣe fóun ju bó ti bóun bọ́ta búrẹ́dì òun dunradunra yìí owó túlùtúlù lọ́wọ́ òun ti bà yìí kí nǹkan sàmọ́ gbà á lọ́wọ́ òun kó ń rọra padà sóko jẹ́ kó ń máa lọ fi tan òkété jiyàn lọ́hùn bóun bá jiyàn tán kó ń wá mú ẹmu ògidì lé. bẹ́ẹ̀ ni ẹmu ògidì ń bẹ lọ́hùn bíi rẹ́rẹ̀ àjà balẹ̀ tí ọmọ rúbalà. ó ní kọ́lọ̀ sàmọ́ jẹ́ kó ohun tí tẹ́nìyàn mọ́wọ́ mẹsẹ̀ rẹ̀ ó kó bá a. ní ìdàkejì ẹ̀wẹ̀ ó ayẹ kóhun ó kówó tabo ayé wọ ìlú lọ báyìí o àfi ta ìsí báǹkì lóko nìkan bí kì í bá ṣe ti yẹn kí lòun ìbá tún lọ sí nígboro ìyẹn nìkan sì kọ́ ó tiẹ̀ wáyẹ kóhun fúnra òun ó lọ sí gbòòrò kóhun ó lọ gbìyànjú àti wá àwọn tagbótagbó táwọn ọlọ́pàá ò lè mú yìí láwárí lọ́nà kínní bọ́kùnrin bá réjò tí obìnrin sì wá pa bí ejò bá sáté lọ kọ̀tán kí ni ìbádùn tó kóhun ó lè ṣe iṣẹ́ tí àwọn ọlọ́pàá ṣe tì iyì náà á pọ̀ púpọ̀ fún òun lọ́nà kejì bó ń bá rí àwọn ọ̀daràn náà kó ìlú yóò rọ̀ díẹ̀ gbogbo ènìyàn ni yóò sì mọ gbádùn lọ́nà kẹta mímú tó ń bá mú àwọn arúfin náà yóò jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé òun kì í ṣe ara wọn bí Àdù ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bóyá òun nìkan kọ́ ló ń ka òun lápàdé sí arúfin bóyá ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń rò lọ́kàn wọn ni Àdù sọ jáde yẹn àfi kó òun ó fi hàn pé bẹ́ẹ̀ kọ́ rárá òun ó sì tún fi hàn pé orí òun péjú ti àwọn dèdèrìn tí ń pe ara wọn ní ọlọ́pàá lọ. ó wá gbé àpò awọ rẹ̀ súnmọ́ ọ̀dọ̀ ó sì yọ ìwé ìròyìn tó wà níbẹ̀ jáde ó tẹ àkọlé ìròyìn náà kà. wọ́n kọ gàdàgbà báyìí amúgbó ń pọ̀ sí i ní ìlú Ìbàdàn. lábẹ́ eléyìí ni wọ́n kọ ìròyìn náà gan sí pé ìròyìn tí ń kàn wá láti oríṣiríṣi àdúgbò ìlú fi hàn gbangba pé àwọn amúgbó ń pọ̀ sí i ní Ìbàdàn ni wọn ò dínkù rárá èyí sì tún fi hàn pé àwọn tí ń tà á túbọ̀ ń tà á sí i bí bẹ́ẹ̀ kọ́ àwọn tí mú ìbámárì rà mọ́ bí wọ́n bá sì ti mú tán wọ́n máa fọ́lé wọ́n máa ṣe ènìyàn lọ́gbẹ́ kò sí ohun tí èpò búburú yìí kì í mú wọn ṣe tán ìríra ni yé tá a fi rò pé bí àwọn ọlọ́pàá kò bá tí ì gbọ́ nípa ọ̀rọ̀ náà ó tó àsìkò kí ẹnìkan sọ fún wọn òun náà ni a sì ń sọ fún wọn lónìí yìí gbogbo ìlú ni ọ̀rọ̀ náà ti hàn sí àfi àwọn ọlọ́pàá nìkan àti àwọn olórí wọn àwọn kan ló ṣàǹgbìn gbóná níbẹ̀ kan àwọn kan ló sì ń kó wọ̀lú wá àwọn kan ló ń kó pamọ́ láàrin ìlú àwọn kan ló sì ń tà lábẹ́rẹ́ àwọn tó ń rà á àwọn kan ló ń rà á àwọn kan ló sì ń mọ́ gbogbo wọn pátápátá ní arófin bí àwọn ọlọ́pàá bá lè tají díẹ̀ síún kí wọ́n rọra gbìyànjú láti bẹ̀rẹ̀ ìwádìí bóyá wọn ìbá rí olófófó tí ó fi ẹyọ kan nínú oríṣiríṣi arúfin mẹ́fà tí a kà sílẹ̀ yìí hàn wọ́n bí wọ́n bá tilẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí láti tọpa arúfin náà inú gbogbo ìlú Ìbàdàn ṣùgbọ́n ohun tí à ń rí gbogbo ló ń kọ wá lóminú ńgbà tí oníròyìn wa kan bá àwọn ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀ lánàá ó bẹ̀rẹ̀ ibi tí àwọn ọlọ́pàá bá ìwádìí dé lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìdáhùn tó rí gbà ni pé ọ̀rọ̀ náà ti mú àwọn ọlọ́pàá pàápàá lómi pátápátá oníròyìn wa náà tún béèrè wípé sí àwọn ọlọ́pàá wá ti pa ìwádìí náà tì ní ìdáhùn tó sì tún máa gbà ní pé ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ pé àwọn ọlọ́pàá sì wà lẹ́nu rẹ̀ àwa ń bẹ kọmíṣánná àwọn ọlọ́pàá yìí pé kó ta àwọn ọmọ rẹ̀ jí o èyí kò tófò fìlà ìmọ̀lẹ́ kò pẹ́rẹ́kí abẹ́ ìjọba láti bójútó ọ̀rọ̀ náà nítorí ìrọ̀rùn ẹyẹ nìrọ̀rùn ìtẹ́
ìrọ̀rùn ìtẹ́sì ni ìrọ̀rùn ẹyẹ. Ó tó àkókò láti fi ọkàn àwọn aráàlú balẹ̀. Arúfin ṣe bó ti wù wọ́n ní ìlú, kòrún ni ó ń dò yìí ká ni. Àwọn ọlọ́pàá kò tí ì rí àwọn tó fọ́ báǹkì ní Ayẹyẹ mú. Wọ́n ṣe ń wádìí ẹni tó gbé ọmọ Límọ́tà sá lọ ní Agbeni láti oṣù 6 sẹ́yìn. Wọn ò tí ì mọ mọ́tò tó pànìyàn sáàrin ọjà Aba lọ́sàn gangan. Wọn ò tí ì rí ọ̀kankan mú nínú àwọn gbọ́mọgbọ́mọ tí ń sọ̀rọ̀ nìbàdàn. Ìwé ìròyìn tiwa yìí wà nínú àwọn tí ń fẹ́ kí àwọn ọlọ́pàá máa gba owó oṣù tọ́jọ́jú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ó wù wá pé bí wọ́n bá ń gba owó tọ́jọ́jú kí wọ́n máa ṣe iṣẹ́ tó jọjú. Bí iṣẹ́ wọn ò bá tilẹ̀ jọjú, ó yẹ kí wọ́n ṣe díẹ̀ níbẹ̀. Ṣé àìdúró náà níjó? Abẹ gbogbo àwọn aláṣẹ láti tètè mójútó ọ̀rọ̀ yìí o. Bí àwọn ìlú bá sún kan ògiri, ìjàngbọ̀n lè bẹ́lẹ̀ o. Ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ o. Lápàdé ka ìwé náà lẹ́ẹ̀mejì, ó sì ká a padà sínú àpò. Ó mẹ́kanlẹ̀ ó ní abájọ tí Áùdù fi gbaná jẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Bóyá ìdí rẹ̀ náà nìyí tí Áùdù fúnra rẹ̀ fi ń ṣe ìwádìí, nítorí ìbámọ́jáde bọ́sọ̀nù oko bí ọ̀bá nídìí. Ó wá pinnu pé òun ọ̀wọ̀lú lọ. Òun ọ̀kọ̀ọ̀kọ̀ lọ fi owó tóun rí he pamọ́ sí báǹkì. Lẹ́yìn náà òun lọ kí àwọn olókùú, àwọn ọlọ́mọ, àwọn onígbéyàwó àtàwọn yòókù tó bá tún yẹ kóun ó kí gbogbo. Lẹ́yìn náà òun á bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rọ̀ àwọn tí ń da ìlú róye. Ó mọ̀ pé ó ní àǹfààní àti ṣe ìwádìí ọ̀rọ̀ ńláńlá yìí ní àṣeyọrí, nítorí pé òun kì í ṣe ọlọ́pàá mọ́. Òun ò sì ní béèrè ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ àwọn ọlọ́pàá. Òun fúnra òun lòun ó ṣe ìwádìí yìí. Òun náà nìkan lòun ó jábọ̀ fún ara òun. Kò sí ẹni tó ràn òun níṣẹ́, nítorí náà kò sí ẹni tó ń ó jábọ̀ fún. Ẹni tó ń bá mú òun ó fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Ìwádìí tí wọ́n sì wá rọrùn fún wọn láti ṣe. Ó dìde ńlẹ̀, ó pààrọ̀ aṣọ rẹ̀, ó sì múra láti wọ ìlú lọ. Ara rẹ̀ ti tutù wá báyìí, nítorí náà kò wulẹ̀ ní dúró mọ́ láti sanra lódò tààrà lókù kó máa lọ sí ìlú. Bó ti talé kẹ̀kẹ́ láti mọ bá ìrìn àjò rẹ̀ lọ. Mọ́tò WOT 0024 ẹ̀kan tó ń padà bọ̀ fó látọ̀nà Ìbàdàn. Ó ń bọ̀ sí ọ̀dọ̀ Lápàdé. Ó tiẹ̀ dàbí ẹni pé ó fẹ́ kọlu Lápàdé ni. Ó ń sáré bọ̀ létí títì. Ó súnmọ́ Lápàdé mọ́tímọ́tí. Lápàdé fò sí iwájú bí mọ́tò náà ti fẹ́rẹ̀ kàn án lára. Ṣùgbọ́n fífò tí Lápàdé fò ó jẹ́ kó yẹ. Mọ́tò náà sì kọlu igi yeye kan nínú pápá lẹ́bàá títì. Mọ́tò náà rún jégéjégé sí ibẹ̀. Gbogbo páànù ara rẹ̀ ló tẹ̀ látẹ̀bàjẹ́, tí dígí rẹ̀ sì fọ́ká yángayángá tí ó fọ́n kálẹ̀ bí ọmọ àgbàdo. Lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ̀rọ tó ń ṣiṣẹ́ nínú mọ́tò náà dákẹ́. Bẹ́ẹ̀ ni pé òun kọ́ ló ti ń gbé mọ́tò náà sáré tẹ́lẹ̀. Mọ́tò ti palẹ̀ lọ pẹrẹu nínú pápá. Ìròyìn ò tó àfojúbà. Gbàrà tí mọ́tò náà ṣubú lulẹ̀ ní Lápàdé yára sáré sídìí rẹ̀. Ẹ̀gbẹ́ ni ọkọ̀ náà fi lélẹ̀. Ilẹ̀kùn tọkọ sókè sì sí gbaragada lẹ̀. Sísí tí ilẹ̀kùn náà yóò sí, ó sọ awakọ̀ rẹ̀ síta bí ọmọ inú òkú rọ́bà tí àwọn ọmọdé fi pa ẹyẹ. Ó fì í jáde bíi kànàkànà. Rangbadan lawakọ̀ náà kú sílẹ̀ ńbẹ̀. Ó dojúbolẹ̀ ńbẹ̀ bí ẹni pé ó dọ̀bálẹ̀. Ojú nìkan lọ́dà délẹ̀ o, ṣùgbọ́n ẹgbẹ́ rẹ̀ ọ̀tún ló fi lélẹ̀ tí ó jẹ́ kí ó dàgbẹ́ ẹni pé ọrùn rẹ̀ ti sẹ́. Ó dákẹ́ jẹ́. Lápàdé súnmọ́, ó fọwọ́ kan àyà rẹ̀. Ó sì rí i pé ọkàn rẹ̀ ń lù kìkìkì lọ́hùn-lọ́hùn. Ìyẹn ni pé kò kú gan, ó dákú lásán ni. Ó dákú lẹ́ran gbọ́dán, kò yíra po, kò paradà. Lápàdé wo gbogbo ara rẹ̀ yípo. Ó sì tún wo gbogbo àpò tó wà nínú aṣọ tó wọ̀ fẹ́nẹ́fẹ́nẹ́. Ṣùgbọ́n kò bá nǹkan kan lára rẹ̀ tó lè fi dá a mọ̀. Ó sàmọ̀ wípé ẹni tó lé òun nínú igbó lẹ́ẹ̀kan ni, nítorí aṣọ rẹ̀ tí ó fi hàn ènìyàn tí ojú rẹ̀ dáa tó báyìí. Kì í ṣerú eléyìí tó fi ń rí owó. Kí ni ṣerú eléyìí tó fi ń rí owó mọ́lẹ̀? Tí báńkì ń bẹ nínú ìlú dájúdájú owó kọ̀tọ́ ni owó náà ṣe. Bóyá ó jí gbé ni, ó sì fẹ́ kí ariwo rẹ̀ ọ̀rọ̀ lẹ̀ kó tó gbé sínú báńkì. Bóyá díẹ̀díẹ̀ ló sì fẹ́ máa mú lọ sí báńkì ni, kí ẹnikẹ́ni má bàa fura sí pé níbo ló ti rí owó tọ́pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Lọ́rọ̀ kan ìfura wà nínú ọ̀rọ̀ náà. Àtilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wí, kò sí ìfura ń bẹ̀. Lọkùnrin náà tún fẹ́ fi mọ́tò pa òun. Ṣé bọ́ bá ṣe pé olè lásán ni, ìbá fẹ́ bóun jà ni, kó sì gba owó náà padà lọ́wọ́ òun. Nǹkan mìíràn ń bẹ nídìí ọ̀rọ̀ náà. Ohun tó wà lẹ́yìn ọ̀fà ó sì ju òjé lọ pẹ̀lú. Ohun tó wà lẹ́yìn ọ̀rọ̀ náà ju ohun tí ojú lè tó kíákíá lọ. Ó wù
ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mìíràn abẹ́rẹ́ sọnù ẹ ké sí babaláwo. Lápàdé wá ronú ẹrú ọgbọ́n tóun lè dá láti rí ìdí ọ̀rọ̀ náà. Gbégbé ni òun ó kúkú gbé òkú náà pamọ́ títí yóò fi tají. Nígbà tí ojú rẹ̀ bá wálẹ̀ dáradára yóò ní láti ṣe àlàyé fún un lẹ́kùn-ún bí ó ṣe agbára òun ó fi mú un kakọ. Òun ó wádìí ọ̀rọ̀ náà ó fẹ́ ọkọ̀ ó sì ní láti sọ fún òun. Lápàdé wá gbé kẹ̀kẹ́ rẹ̀ pamọ́ sínú ìgbẹ́ ó sì padà sí ibi tí ọkùnrin náà sùn sílẹ̀ gbalaja. Ọ̀tá kán nílẹ̀ ó gbé léjìká ó gbé wọnú ìgbẹ́ lọ. Ó já okùn ọgbọ́ kan ó fi dì í lọ́wọ́ lẹ́sẹ̀ ó sì rá mọ́gi kẹ́nẹ́kẹ́nẹ́. Ó wá mú síngílẹ̀tì rẹ̀ ó fi di ọkùnrin náà lẹ́nu. Síngílẹ̀tì yìí rùn òórùn oògùn ó sì tutù fíkánfíkán ló ń já bí ò tiẹ̀ máa rùn. A máa yọ òróró sí onítọ̀hún lẹ́nu. Gbogbo bó ti ń dè mọ́gi yìí ńlọ́wọ́ tó ń wò sí pẹ̀lú ìfura gbébọ́yẹ ẹnìkan lè wà nítòsí kọ́ máa wo ohun ṣùgbọ́n kò rí ẹnikẹ́ni ní ìkọjá lágbègbè náà títí ó fi ṣe tán. Ó fetí ilẹ̀ dáradára ẹyẹ ọ̀kọrin ẹ̀gà ọ̀sẹ̀ gbogbo nǹkan ló pa rọ́rọ́. Lápàdé padà síbi tí kẹ̀kẹ́ rẹ̀ wà ó sì talé. Ó ń gùn lọ sínú ìlú kò sáré mọ́ bẹ́ẹ̀ ni kò sì máa fà. Ó ń gun kẹ̀kẹ́ rẹ̀ lọ bí gbogbo àwọn oníkẹ̀kẹ́ yòókù ti ń gun kẹ̀kẹ́ tiwọn náà. Kò sí ẹni tó lè mọ̀ wípé ó dé nǹkan mánú pé nǹkan ọ̀hún sì ń gbin dòdòdò níkùn rẹ̀. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò járíkun aṣebi. Bó ti wọ̀lú ńlọ́dàpọ̀ lọ́dàmọ́lù kò sí àmì ìdáyàtọ̀ lára rẹ̀ tí ó lè fi hàn pé ohun tí ó ti ṣẹlẹ̀ sí láàrin wákàtí kan sẹ́yìn ju ntọ́ máa ń ṣẹlẹ̀ sí ẹlòmíràn ní gbogbo ọjọ́ ayé rẹ̀ lọ kíá. Ó ti bẹ́ná sí sìgá ó sì ti kan obì sẹ́nu. Bó ti ń lọ ní ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ ń dún wúkẹ́ wúkẹ́ tẹnu rẹ̀ ń dún nàmù 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 tí èéfín sìgá ń tẹ̀lé bí èéfín ti ń tẹ̀lé rélùwé. Gbogbo ìlú ń dùn yìn. Lápàdé gbé omi obì mu mì ó sín tọ́ ó sì sọ àjókòó sìgá ọwọ́ rẹ̀ sínú gọ́tà. Ó gẹ fìlà ìbọ̀ tó dé sí ẹ̀gbẹ́ ọ̀tún ó sì ń fi ìfẹ́ kọrin bó ti fẹ́ràn àti máa ṣe. Orin tó fẹ́ràn jù náà ló ń kọ orin àwòdì òkè. Àwòdì òkè ó rò pé nìkan ò rí òun. Àwòdì òkè fífò tó fò gíga tó ga. Àwòdì òkè ó rò pé nìkan ò rí òun. Àwòdì òkè ó ń súfèé lọ sá títí ó fi bẹ̀rẹ̀ sí fiyèsí orin náà. Orin náà bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀ lọ́kàn rẹ̀. Ó ní àbóǹgan làwòdì òkè tó ń rò wípé kò sí ẹni tó rí òun torí gbogbo ohun tí òun ṣe ńgbà tó ń tokó bọ̀ ń tún dára rẹ̀ lọ́kàn lé pé kò sí ẹni tó rí òun. Lẹ́yìn náà ó tún rò pé bẹ́ẹ̀ náà mà ní àwòdì òkè rò nítorí pé òkè lókè lọ́wà á máa ṣe bí ara ilẹ̀ kankan kò rí òun. Sóun wà lókè lálá. Lápàdé wá sírò rẹ̀ pé gẹ́gẹ́ bí àwòdì òkè gan ní tòun. Irọ́ kókó ni òun pa bóun bá rò wípé ẹnìkan kan ò rí òun. Audu Karimu olórí ọlọ́pàá rí òun lọ́nà àkànrán. Òun pàdé obìnrin abiyamọ kan kóun ó tó yà sínú pápá lọ wú owó lọ́wọ́. Ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ dè mọ́gi náà rí òun. Ó wá tún tẹsẹ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀ ó sì kọrí sí ilé rẹ̀ nídìí aró títí ó fi délé. Ìfẹ́ òṣèṣì yà sí lẹ́nu mọ́ ká tó wá sọ pé yóò mọ̀ fi kọrin. Ta ni ń jájá mọ́ṣáláṣí ojú náà lè wùrà hurun. Báyìí la parí orí kínní nínú ìwé náà àjà lọ́lẹ́rù láti ọwọ́ bàbá mi dáadáa Ọládẹ̀jọ Òkèrèjé Bónírè Síbákọ̀ tó lòun ò fín gbá mọ́. Èyí tó ti fínlẹ̀ kò ní parun láéláé kọ́lọ́hún ọdẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Bákan náà ní kẹ́ tẹ́ bá ti bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí ẹ má fò kúrò lórí ẹ̀ kó lè jàǹfààní bóyá lónìí tàbí lọ́la tẹ́nìkan kan mọ̀. Àánú Olódùmarè ò ní fi wálẹ̀. Ẹ láìkì kẹ́ fọ́lò péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó tàbí Àwíkóńkó live. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.